bó ṣe rí nìyẹn o, mo kí gbogbo yín kú lé ṣàlàáfíà làbá yín ṣe mi ò fojú yín sọ́nà. Akínṣọlá Nurudeen Adékúnlé yín lélẹ́yìí, Àlàjì orúkọ ni wọ́n ń pè ní Matagbamole 1, Mr. Fẹ́lẹ́tọ̀ lẹ́tọ̀ ẹ̀. Ọlọ́run ló dé 1, àyàfọ́ Ọlọ́run yín rèé, èmi apẹ́ mi lọ́mọ ọlọ́pẹ́ ní gbogbo ògbóró. Ṣebí yẹn ni mo fi máa ń ṣàdúrà wípé ẹnu ọpẹ́ tèmi ti yín, Ọlọ́run ọba mi òkúkú ní jó kan. Orílẹ̀-èdè Nàìjíríà la wà yìí, ìlú Ìbàdàn ni mo wà yìí nípínlẹ̀ Ọ̀yọ́, ní ààfin tuntun tí gómìnà kọ́ fún Olúbàdàn tilẹ̀ Ìbàdàn, èyí tí wọ́n mọ̀ gbé ọ̀pá àṣẹ tí wọ́n sì mọ̀ já ewé oyè lé lórí lónìí ọjọ́ Jímọ̀ ọjọ́ 12 oṣù keje ọdún 2024 tó jẹ́ ọjọ́ mọ́nìgbàgbé nínú ìtàn ilẹ̀ Ìbàdàn lọ́jọ́ tòní. Ọpẹ́ pàtàkì fún Ọlọ́run ọba mi o, èmi ò ní yọ ọmọ àlè tí ó mọ ọwọ́ òsì júwèé lé bàbá rẹ̀. Ọmọ Ìbàdàn mọ́jàmọ́jà tó fi kára wájú lẹ́rú, ìlú Ògúnmọ́lá, ìlú Ìbíkúnlé, olódògbò kẹ̀rùkẹ̀rù lójú ogun, ibẹ̀ ni mo wà yìí o, níbi tí ìlú Ìbàdàn ti ń rọ́ kẹ̀kẹ́ tó ń rọ́ kẹ̀kẹ́. Gbogbo àwọn agbófinró pátápátá wọ́n ti wà níbi tá a wà yìí ní pálásì tuntun. Màá gbéra báyìí, a mọ̀ lọ sí Mọ̀pó, gbọ̀ngàn àṣàbílẹ̀ tiwa nípínlẹ̀ Ọ̀yọ́, nílùú Ìbàdàn. Òun ni Mọ̀pó, a débẹ̀ láìpẹ́ yìí. Gbogbo bí bá ṣe ń lọ náà la máa fi tó yín ní etí láṣẹ Ọlọ́run. Àwọn ìkànkùgù lórílẹ̀‐èdè Nàìjíríà, àwọn ìkànkùgù nípínlẹ̀ Ọ̀yọ́, àwọn ìkànkùgù nílùú Ìbàdàn. Ìlú Ìbàdàn ti gbàlejò láti ìlú èbó káàkiri àgbáláyé ni àwọn èèyàn ti sọ̀kalẹ̀. Àwa náà ti sọ̀kalẹ̀ láti orílẹ̀‐èdè ibi táwa náà wà láti parapọ̀ ṣe ayẹyẹ yìí ní ọjọ́ tèní. Bí bá ti wá ń lọ yẹn náà la máa já yín sí, a máa fún yín. Yorùbá Lágbà TV òun lélẹ́yìí ní orí YouTube. Ẹ máa subscribe kẹ́ máa like kẹ́ dẹ̀ máa bá wa share ẹ̀. Ó yá, ẹ tẹ̀lé mi ká lọ. Ẹ rí i pé gbogbo àwọn nǹkan tí wọ́n ń ṣe eléyìí tí ó ń fi ojú kábíyèsí ọba tuntun ọba Owólabí Akínlóye Ọlákùlẹ́yìn tí wọ́n di Olúbàdàn lẹ́ni. Bánà àwọn náà lè rí kíní pósítà àwọn náà rí tí wọ́n ń dè yẹn. Léyìí tó fi hàn wípé ìlú Ìbàdàn ń dùn lọ́wọ́lọ́wọ́ báyìí. Gbogbo ẹ̀yin tẹ̀ ń bẹ nílùú òkèèrè, a ní fi dùn yín bó bá ṣe ń lọ lẹ́sẹ̀kẹsẹ̀. Mo ti ṣèlérí fún yín, ẹ mọ̀ mí lánàá kó tó dé ní wípé gbogbo orú nǹkan báyìí èmi kì í fi ṣe àwàdà, nítorí pé ọjọ́ ìtàn lè ní tí àwa náà lè mọ sọ fún àwọn àrọ́mọdọ́mọ wa wípé ó sojú mi kòró, mo wà ń bẹ̀ ni. Èmi nìkan kọ́ ni mo wá o, Akínṣọlá Sọ̀fíàt Àjọkẹ́ òun náà wà ń bí. Ẹ jẹ́ kí n fi ojú ọmọ yìí hàn ká ẹ lè mọ̀. Akínṣọlá Sọ̀fíàt Àjọkẹ́, báwo nínú ẹ ṣe dùn tó lẹ́ni wípé ibi oyè Olúbàdàn tilẹ̀ Ìbàdàn ìwọ náà láǹfààní olóore ọ̀fẹ́ láti wà ń bẹ̀? Inú mi dùn púpọ̀. Gbóhùn sókè. Inú mi dùn púpọ̀ pé mo láǹfààní láti wà ń bẹ̀ lọ́jọ́ tòní. Inú ẹ dùn púpọ̀. Bẹ́ẹ̀ni, ayọ̀ mi dẹ̀kun. Ó dẹ̀kun. Orílẹ̀-èdè wo ni wọ́n ti sọ̀kalẹ̀ wáyìí? Orílẹ̀-èdè Benin Republic. Orílẹ̀-èdè Benin Republic. Ọjọ́ wo lẹ́yìn dé? A dé ní ìjẹta. Lẹ wọlé sí Nàìjíríà. Bẹ́ẹ̀ni. Èkó lẹ kọ́kọ́ dé sí àbí? Bẹ́ẹ̀ni. Kẹ́ tó wá dé sílùú Ìbàdàn ní alẹ́ àná. Bẹ́ẹ̀ni. Ó dà, òwò náà ṣoríire o.
àdúrà rẹ ó gbà o ọjọ́ ọ̀tàn lè ní ọjọ́ mọ́ni gbàgbé pé ọba Owólabí Akínlóye Ọlákùlẹ́yìn tí wọ́n ń jọba ìwọ náà wà ń bẹ̀ níjọ́ kìíní àná tí wọ́n fún Nàìjíríà ní òmìnira àwọn ọmọ kéékèèké ìjọ náà tí wọ́n wà ń bẹ̀ ẹni ìtàn èèyàn yìí èèyàn ńlá ni wọ́n padà jẹ́ ìwọ náà ó di èèyàn ńlá ó di èèyàn yìí kò sí wàhálà àjọ lẹ̀pọ̀ náà ni oh my God.